Adégbóyè Onígbìndé akọ́nimọ̀ọ́gbá Super Eagles tẹ́lẹ̀ kílé ayé pódìgbà ó ṣe lẹ́ni ọdún méjìdínláàádọ́rùn-ún akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀ Adégbóyè Onígbìndé ó ti jáde láyé lẹ́ni ọdún méjìdínláàádọ́rùn-ún Bọ́ládé Adésùyì tó jẹ́ ọ̀kan lára ẹbí bàbá Onígbìndé ìmọ̀ ló mọ̀ kéde ikú rẹ̀. Adésùyì ó mà sọ nínú àtẹ̀jáde kan tó fi síta wípé pẹ̀lú ọpẹ́ sí Ọlọ́run ìmọ̀ la mà fi kéde ikú olóyè Mọ́dẹ́kẹ́kẹ́ akíkanjú ọkùnrin akọ́nimọ̀ọ́gbá Super Eagles àkọ́kọ́ tó jẹ́ ọmọ Nàìjíríà, bàbá, ọkọ, bàbá, ẹ̀gbọ́n àti ọ̀rẹ́ wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbé ayé tó dára tí wọ́n mọ̀ gbé àti ipa tí wọ́n mọ̀ kó nínú ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà àti gbogbo àgbáyé lápapọ̀ gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́gbá eré bọ́ọ̀lù. Ẹbí Onígbìndé ó mà sọ nínú àtẹ̀jáde náà wípé àwọn yóò máa kéde ètò ìsìnkú láìpẹ́. Onígbìndé ìmọ̀ ló mà kó ẹgbẹ́ agbábọ́ọ̀lù Super Eagles lọ sí ìdíje ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2002 tó máa wáyé ní orílẹ̀-èdè Japan àti Korea. Onígbìndé ó ti kọ́kọ́ dípò akọ́nimọ̀ọ́gbá ẹgbẹ́ agbábọ́ọ̀lù Nàìjíríà tí wọ́n ń pè ní Green Eagles tẹ́lẹ̀ ó mà ló mà dìímú o ní ọdún 1982 sí ọdún 1984. Lọ́dún 1984 ó ní Onígbìndé ìmọ̀ ló mà gbé Nàìjíríà wọ abala àṣekágbá ìdíje AFCON èyí tí Cameroon tó ti fi àgbà hàn Green Eagles pẹ̀lú àmì ayò 3-1. Ó mà tún ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àjọ FIFA àti CAF gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ akọ́nimọ̀ọ́gbá. Kí Ọlọ́run ọba Elédùmarè kó bá tẹ́ bàbá náà sí afẹ́fẹ́ rere kó mọ̀ á ṣekú wọn ní àkúfà fún ẹnì kọ̀ọ̀kan wa. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò wa lọ́kọ̀ọ́jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, a kú iṣẹ́ tàná, a kú múra iṣẹ́ tòní. Àánú Ọlọ́run ọba rèé kò ní dágbére nínú ayé mi àti yín o, àmín.